Aláròye máa wí o. Ìjọba ìpínlẹ̀ Èkìtì yí ètò ọba jíjẹ padà, èyí lẹni tí yóò máa yan ọba báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti fòfin de ìgbésẹ̀ dídìbò yan ọba tuntun, èyí tó wọ́pọ̀ jùlọ lásìkò yìí láàrin àwọn afọbajẹ nílẹ̀ Yorùbá. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì, Olóyè Monísádé Àfúyẹ́, ló fi àṣẹ tuntun yìí lélẹ̀ nílùú Àdó-Èkìtì lásìkò tó ń ṣèpàdé pẹ̀lú àwọn afọbajẹ àtàwọn tọ́rọ̀ kàn nílùú Àràmọ̀kọ̀ Èkìtì níjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Èkìtì. Àfúyẹ́ ní káwọn afọbajẹ ìlú Àràmọ̀kọ̀ tètè lọ ṣètò bí wọn yóò ṣe bi Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ léèrè lórí ìgbésẹ̀ láti yan alára ti ìlú Àràmọ̀kọ̀ tí wọ́n ṣètò rẹ̀ lọ́wọ́. Ó ní ìjọba ti fagilé ìlànà káwọn afọbajẹ ó máa dìbò yan ọba láti ìgbà yìí lọ nítorí ìwà ìjẹkújẹ, rìbá gbígbà àti àìṣedéédé tí ìgbésẹ̀ náà mú wá lọ́wọ́. Abilékọ Àfúyẹ́ ní ìjọba ìpínlẹ̀ Èkìtì lábẹ́ àkóso gómìnà Bíọ́dún Oyèbánjí kò ní fààyè gba ìwà tàbí ìlànà tó bá ti ń tàbùkù àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Ó ní ọ̀gá tòun tó jẹ́ gómìnà Èkìtì ti pinnu láti rí i dájú pé wọ́n tẹ̀lé gbogbo ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ yíyan ọmọ oyè míì gẹ́gẹ́ bí alára tìlú Àràmọ̀kọ̀ nítorí ipò tìlú yìí wà nínú ìtàn ìran Yorùbá. Ó ní ìlànà Ifá dídá tí wọ́n ń lò nílẹ̀ Yorùbá láyé àtijọ́ ní ìjọba fọwọ́ sí láti ṣe gbogbo ètò tí wọ́n bá fẹ́ ṣe àti pé afọbajẹ tọ́wọ́ bá tẹ̀ tó fẹ́ gbọ̀nà ẹ̀bùrú yan ẹnikẹ́ni sípò yóò rí pípọ́n ojú ìjọba. Àfúyẹ́ ní ìjọba ti gbáradì láti mójútó ìlànà Ifá dídá léyìí tí wọ́n gbàgbọ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ tó sì lè tọ́ wọn sọ́nà láti yan ẹni tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní kò sí ọ̀rọ̀ wípé ẹnìkan fi ipá fámọ́ oyè lórí àwọn èèyàn tó kù tí ìjọba pẹ̀lú kò sì lẹ́nìkan ní pàtó lọ́kàn tó ń ṣàtìlẹ́yìn fún mọ́. Láti ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2025 nípò ọba alára tìlú Àràmọ̀kọ̀ ti ṣí sílẹ̀ lẹ́yìn tẹni tó wà lórí ìtẹ́ ọ̀hún tẹ́lẹ̀ ìyẹn ọba Olú Adéyẹmí tó wá láti ìdílé ọba Àràkálẹ̀ wàjà. Àwọn 8 ni wọ́n ń du ipò yìí mọ́ ara wọn lọ́wọ́ tẹ́lẹ̀ nínú èyí tí wọ́n ní Ifá ti ya 3 lára wọn sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni ọmọọba Fẹ́mi Akínlábí, ọmọọba Adéwùmí Adétóyìnbó àti ọmọọba Tọ́pẹ́ Adémilúyì ni wọ́n wá láti ìdílé Ọbalógun. Lẹ́yìn èyí làwọn afọbajẹ tí wọ́n jẹ́ 12 níye lọ dìbò tí ọmọọba Tọ́pẹ́ Adémilúyì àti ọmọọba Fẹ́mi Akínlábí sì ní ìbò 6-6. Láti ìgbà náà lọ̀rọ̀ sì ti di wàhálà láàrin wọn léyìí tó mú kíjọba ìpínlẹ̀ Èkìtì ó gbé ìgbésẹ̀ lórí rẹ̀ báyìí tí wọ́n sì ń fòfin tuntun lélẹ̀ lórí ọ̀rọ̀ náà. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.